tọ́ mo kí gbogbo èèyàn ọmọ ìyá mi lẹ́yìn odi ìlúkìlú tẹwà tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ èmi tí náà ní Prophet Àpáta Àgbàníkùn. Ẹ wo ewé yìí dáadáa, bẹ́ẹ̀ ni ẹ wo dáadáa. Ewé là ń pè ní ewé rere akọ, bẹ́ẹ̀ ni ewé rere akọ. Iṣẹ́ ẹ pọ̀ gan, iṣẹ́ ẹ pọ̀ gan. Tí ẹ bá fẹ́ confam ewé yìí, ẹ wá ìgò bíi ṣìnáàpù kan, kẹ ẹ rọ omi sí kó kún, kẹ wá yọ ewé ìhóró kan, kẹ fi bo ẹnu ẹ̀, kẹ wá dorí ìgò yẹn kodò. Ẹ rí i pé omi ò ní dànù, ó dìgbà tẹ bá yọ ewé yẹn. Bẹ́ẹ̀ ni nǹkan àfi máa ń ṣe dé nígbà yẹn ni, ṣùgbọ́n yẹn kọ́ ló mú mi wá síbí lónìí. Ṣẹ́rí ewé yìí tẹ́ ń wò yìí, tẹ́ bá fẹ́ jáde bí ọmọkùnrin, iṣẹ́ ààbò ẹ̀ ní agbára púpọ̀ púpọ̀, ṣùgbọ́n 24 hours ló fi ń ṣiṣẹ́ lára. Tẹ́ bá fẹ́ lọ sí ibì kan bí apáti kan, tẹ́ bá rí pé bí ìjà lè ṣẹlẹ̀ ńbẹ̀, wọ́n lè fọ́gbò ńbẹ̀, àdá lè dùn ńbẹ̀, ìbọn lè dùn ńbẹ̀, ẹ rí tẹ́ sì fẹ́ kí kẹ́ dé láyọ̀, kẹ́ má ní àpá kankan lára. Ewé yìí ni kẹ́ wá. Ẹ bá mi wá ewé yìí tí ò lújú oró, ẹ bá mi yọ, ẹ bá mi kin ewé ilé ẹ̀kọ̀kan, ẹ bá mi kin 41 ẹ̀, 41 ẹ̀, ẹ bá mi kó ẹyọ àtàrí 41 lé lórí, ẹ kó sẹ́nu kẹ́ jẹ́. Kẹ́ bá mi wọ́ ọtí gáàsì kan kẹ́ mu lé. Bẹ́ẹ̀ ni gbogbo ìbọn tó máa ń yìn lọ́jọ́ yẹn kò ní ràn yín o, gbogbo ìgò tó bá ti gún yín lọ́jọ́ yẹn kò ní ràn yín, gbogbo àdákàdá tó bá fi lù yín lọ́jọ́ yẹn kò ní ṣiṣẹ́. Ẹ̀dùn kẹ́ wá fún wòlíì Àpáta Àgbàníkùn lábọ̀. Ẹ try kẹ́ share, kẹ́ sì subscribe lórí ẹ̀. Ewé rere akọ bó ṣe rí nìyẹn. Bí ẹnìkan bá fẹ́ béèrè ìbéèrè, ẹ pè mí lórí nọ́mbà mi, lórí WhatsApp nọ́mbà mi 070 64 29 44 74. Ẹ ṣeun.